Gbàgede yìí ni a pè ní ẹ̀kọ́ èdè. Ibi ni a ti fẹ́ máa ṣe àfihàn àwọn àṣìṣe tí a sábà máa ń ṣe nígbà tí a bá ń kọ èdè òyìnbó sílẹ̀. Ẹ jẹ́ ká wo eléyìí àpẹẹrẹ. I'm here now. Mo wà níbí báyìí. Àṣìṣe wà nínú gbólóhùn yìí. Gbólóhùn ni ní èdè òyìnbó. Ó ṣeé ṣe kí ẹni tí ó kọ kí ó má mọ̀ nípa gírámà èdè òyìnbó tàbí kí ọkàn rẹ̀ ó fò. Ohun tí ó yẹ kó sọ nìyí. Eléyìí kò tọ̀nà. Eléyìí kò tọ̀nà. Ṣùgbọ́n kí ni ò jẹ́ kí eléyìí tọ̀nà ni pé a ò mọ olùwà tàbí ẹni tí à ń sọ nípa rẹ̀ níbí. I'm here now. Ọ̀rọ̀ ìṣe tó ń ṣàfihàn olùwà lélẹ́yìí. Iṣẹ́ tó jẹ́ tàbí tó ṣe la rí. A ò mọ ẹni tó ṣe tàbí tí ń sọ̀rọ̀ nípa ara rẹ̀. Ó jọ ni kò sí olùwà níbẹ̀ tàbí ẹni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n eléyìí ní isolated personal pronoun I. Ìyẹn ni pé olùwà yìí tí à ń sọ nípa rẹ̀ tàbí tí ń sọ nípa ara rẹ̀ lónìí. I am here now. I am here now. Ṣùgbọ́n ohun tí ẹni yìí ṣe bóyá tí kò mọ̀ kó ń ṣe àṣìṣe, ó nìyí. Ó sún ọ̀rọ̀ ìṣe yìí àti olùwà yìí. Ó sún wọn pọ̀. Ìsúnkì wà. Ohun tó yẹ kó ṣe ni yìí. A ní àmì tí a fi ń ṣe àfihàn ìsúnkì. Eléyìí kò sí níbẹ̀ mọ́. A wá ṣe àpẹẹrẹ tàbí àfihàn pé lẹ́tà kan ti sọnù níbí lónìí. Eléyìí náà tọ̀nà báyìí. Ó dára. Ṣùgbọ́n eléyìí, bí a bá ń kọ irú eléyìí àgàgà ní orí ayélujára, àwọn tí wọ́n bá ní òye èdè Gẹ̀ẹ́sì tí wọ́n bá ti rí, wọ́n ti mọ̀ wípé ó ṣeé ṣe kí ọkàn wa fò tàbí kí a má ní òye gírámà èdè Gẹ̀ẹ́sì. Eléyìí kò dára. Eléyìí dára. Eléyìí náà ó dára. Ẹ jọ̀wọ́ ẹ bá mi pín fọ́nrán yìí lórí ayélujára. Ẹ lè tẹ like, kẹ́ ẹ tún follow. A ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ irú eléyìí lóríṣiríṣi. Orúkọ mi ni Francis Ọ̀dẹ́bùnmi. Gbàgede yìí ni a pè ní ẹ̀kọ́ èdè. Ibi ni a ti fẹ́ máa ṣe àfihàn àwọn àṣìṣe tí a sábà máa ń ṣe nígbà tí a bá ń kọ èdè òyìnbó sílẹ̀. Ẹ jẹ́ ká wo eléyìí àpẹẹrẹ. I'm here now. Mo wà níbí báyìí. Àṣìṣe wà nínú gbólóhùn yìí. Gbólóhùn ni ní èdè òyìnbó. Ó ṣeé ṣe kí ẹni tí ó kọ kí ó má mọ̀ nípa gírámà èdè òyìnbó tàbí kí ọkàn rẹ̀ ó fò. Ohun tí ó yẹ kó sọ nìyí. Eléyìí kò tọ̀nà. Eléyìí kò tọ̀nà. Ṣùgbọ́n kí ni ò jẹ́ kí eléyìí tọ̀nà ni pé a ò mọ olùwà tàbí ẹni tí à ń sọ nípa rẹ̀ níbí. I'm here now. Ọ̀rọ̀ ìṣe tó ń ṣàfihàn olùwà lélẹ́yìí. Iṣẹ́ tó jẹ́ tàbí tó ṣe la rí. A ò mọ ẹni tó ṣe tàbí tí ń sọ̀rọ̀ nípa ara rẹ̀. Ó jọ ni kò sí olùwà níbẹ̀ tàbí ẹni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n eléyìí ní isolated personal pronoun I. Ìyẹn ni pé olùwà yìí tí à ń sọ nípa rẹ̀ tàbí tí ń sọ nípa ara rẹ̀ lónìí. I am here now. I am here now. Ṣùgbọ́n ohun tí ẹni yìí ṣe bóyá tí kò mọ̀ kó ń ṣe àṣìṣe, ó nìyí. Ó sún ọ̀rọ̀ ìṣe yìí àti olùwà yìí. Ó sún wọn pọ̀.
ìsúnkì wà. Ohun tó yẹ kó ṣe ni yìí, a ní àmì tí a fi ń ṣe àfihàn ìsúnkì. Eléyìí kò sí níbẹ̀ mọ́. A wá ṣe àpẹẹrẹ tàbí àfihàn pé lẹ́tà kan ti sọnù níbí lónìí. Eléyìí náà tọ̀nà báyìí, ó dára. Ṣùgbọ́n eléyìí, bí a bá ń kọ irú eléyìí àgàgà ní orí ayélujára, àwọn tí wọ́n bá ní òye èdè Gẹ̀ẹ́sì tí wọ́n bá ti rí, wọ́n ti mọ̀ wípé ó ṣeé ṣe kí ọkàn wa kò tàbí kí a má ní òye gírámà èdè Gẹ̀ẹ́sì. Eléyìí kò dára, eléyìí dára, eléyìí náà ó dára. Ẹ jọ̀wọ́ ẹ bá mi pín fọ́nrán yìí lórí ayélujára. Ẹ lè tẹ like, kẹ́ ẹ tún follow. A ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ irú eléyìí lóríṣiríṣi. Orúkọ mi ni Francis Ọ̀dẹ́bùnmi.